lẹ́nìyàn ìhòòhò lásán ṣá ló wà ó. ọmọ ẹlẹ́nìyàn ènìyàn láṣọ ènìyàn láṣọ ènìyàn ẹni láṣọ tí ò lẹ́nìyàn ìhòòhò lásán ṣá ló wà ó. ènìyàn ó bomi lára jáṣọ lọ. Wo bí o yà ṣe yà ṣakọ yà gbéra yà garansi. Èmi ń bẹ sọ̀rọ̀ nílé àmì mi bẹ sọ̀rọ̀ mi bẹ fọ́ kó wọ́n lọ́wọ́ kí n máa gbọ́sẹ̀ wò wọ́n lọ́wọ́ ní ara bá kàn jẹ́ bá kan torí o yà ṣe ṣe bí tiẹ̀ rí àmì tókò bí tiẹ̀ rí yà ṣọ ara ẹ̀ sìn wó bí ẹ̀sùn àfọ̀njọ́ mẹ́rin lásán máa tú sí kúkú fún ẹ̀. O ṣú ọ̀jù àwọn bẹ̀ wá jẹ́ fún ẹ. A máa fi sí. Èmi kan máa fi sí ó máa lé mọ́. Ó máa tú sí. Ó máa tú pú. Ó máa kọ́ ní pú. Ẹ jẹ́ ká tú sí pú. Èmi náà máa tú kókó sí i lára oríṣiríṣi kókó ló máa pàdé lára ẹ̀. Èmi ò jàǹjẹ́ kú èmi sì kú. Èmi ò jẹ́ Àṣàntí ẹ jọ̀ọ́ ẹ wá bá mi wẹ̀gbọ́n mi ò mọ̀ nǹkan tó ṣe. Ọ̀gbẹ́ni kí ló dé tó ń sọ̀rọ̀ bí ìnùmẹ̀ kí ló ṣẹlẹ̀. Kó ọ̀nà fẹ́ mi ní mi kọjá. Ẹ wàá ṣe ọmọ ìmáàmù ẹ̀ ń tán máa tó yí ẹ. Bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ kí ló ṣe ti style. Mi ò mọ̀ nǹkan tó ṣe ó kàn sunkún ní ẹ̀jẹ̀ dẹ́yìn dà lára ẹ̀ gan mi ò mọ̀ ṣàánú mi. Ẹ̀jẹ̀ ń dà lára ẹ̀gbọ́n ẹ̀ ṣó ń ṣoṣù ni àbò ṣẹ́yún. Ara kò ṣoṣù kò ṣẹ́yún rẹ̀. Ó yá ní ìṣó ń bẹ já máa lọ. Àlàyé jẹ́ ká wọlé ká ṣe bàbá rẹ̀. Ọ̀gbẹ́ni gbójú ń bẹ̀. Ọmọ àdúgbò mi lélẹ́yìn náà bíi dání máa wò ó kí yá máa jẹ. Níṣó bẹ̀. Ọmọ yàrá yẹ. Ọmọ àdúgbò mi lélẹ́yìn. Mo ní kò níṣó bẹ̀ sẹ̀. Ibi ire kò ṣe fowó rà ọ́. ọmọ ẹlẹ́nìyàn àìdí mẹ́rẹ̀ ṣókí dùn ọ́. ọmọ ẹlẹ́nìyàn kó má bàa gùn ní olóyìn ọ́. ọmọ ẹlẹ́nìyàn. Ẹ̀jẹ̀ já mi kan ló ṣe báyìí. Adébí ń gbóná. I don't see how ta ló ṣe léyìí you do this one. Ó ń ta mí. Ó rọ mí. Ọ̀rọ̀ balẹ̀. Adébí ń gbóná. I don't see am see just calm. Ta ló ṣe báyìí. Àwọn ọmọ Jọyìnbó. Jọyìnbó. Wọ́n ti bá ní àjẹ́. Ọmọ Jọyìnbó ti kọrin jẹ́ ní ẹ̀gbọ́n. Wọ́n ti lọ kọrin jẹ́ àrẹ̀kọ́. Jọyìnbó ti ní ìbàdàn àrẹ̀kọ́. Ṣé jẹ́jẹ́ ohun ilẹ̀ ń yọ̀ ní ọ̀yẹ́? ọmọ ire yóò bí kù mọ́ àbí kókó. Àròtẹ́. Ẹ káàkiri. Mom, I've got a surprise for you. And this is the surprise, actually. Rotimi. Mom? Have your seat here. Marco, I jókòó síbí. Etí ń dùn ẹni. As I was saying. Alright, Mom. Okay. Mom. Jumoke. I told you about her a couple of times. And right about now, I fẹ́ move on to the next level. So mo wá sọ fún pé kó jẹ́ kí àwa sọ́dọ̀ yín náà kó tó di pé a mọ nǹkan tá a máa ṣe lẹ́yìn ìgbà yẹn. Gbọ́dọ̀ tí ń ròbọ̀. A couple of months like ìgbà tí mo wà US lèmi àti ẹ̀ ti máa ń bá wa sọ̀rọ̀ for like 3 months. A máa ń chat and I actually met her on Facebook. And so we chat on Facebook. She gave me her Instagram page. I checked it. I liked her pictures. I liked everything and all that. So I know her Twitter account. I know her
Snapchat and so we send videos, we make calls on Skype. Shut up. Ẹ ṣe bí parrot báyìí. Wo bí tí humanizer wo bí tó pùṣẹ́ sí. Ṣé obìnrin tó pàdé lórí Facebook, lórí Twitter, lórí Instagram, ó ti mí ipò tí ríyàwó? Mo bèrè. Ọ̀rẹ́ mi lè bẹ̀rù. Atẹ́gùn tó ti wá yẹn ti kó sí ẹ ní ọpọlọ. But it's not like that here. Ladies. Lórúkọ ẹ. Jùmọ̀kẹ́ ni ma. Ọmọ olúbo ni ẹ? Ondo State ma. I see, Ondo State. Ẹ ti jọ fọṣọ ara yín? No, mommy, mi kì í fọṣọ ma torí nails mi, so washing machine ni mo máa ń lò ma. Ìtumọ̀ tí mò ń sọ ni pé ẹ ti jọ fara yíra dáadáa bí torí ẹ̀yin ọmọ Ondo ẹ like kẹ fara yí ọkùnrin dáadáa àbí. In fact, so ó try, ó good ma. Ó dájú mọ́ o, Ọlọ́run, o lè ṣàánú kúnlẹ̀ àbíamọ rárá. Tí wọ́n bá ṣàánú kúnlẹ̀ àbíamọ ni, ìwọ owó di tiẹ̀ bíi mọ́ọ̀lù ẹ̀. Tó ti ẹ̀ sìn, ó wá wo bítù kékeré, ó wá gbé ìyẹn lé lórí. Wọ́n sáṣọ ọmọ mi sí tiẹ̀ náà. Onípẹ̀lẹ̀ pa ṣíọ̀sì lọ́mọ mi. Ìwọ ọ̀rọ̀ bọ́ ṣíọ̀sì. Òwò ọ̀rọ̀ bọ̀ bíi tiẹ̀. Ó wá jẹ́lẹ̀ pa tí ẹ ò pọ̀ lára ẹ̀. Kò fọ́ ẹ wá bá tọmọ mi jàbí. Ṣé wọn kó stupid gan ṣá? Ó wá kí àgbàlagbà. Ó wọlé because of àwọn iris ẹ máa ń kó sí yìí. Ṣé ti yẹn sìn tó jẹ́ pé tẹ bá ti wọ̀ tán ó máa di problem fún yín. Because tẹ bá ti dórí tiles ìrònú ńlá dé bá yín nìyẹn. Màmá sáré pé kẹ má ṣubú. Bọ́ mo guarantee wọ́n pé ó máa ṣubú kó tó kò mí. Kí ló wà lẹ́nu? Ó máa ṣubú náà. Báyìí kó yẹ lẹ́nu. Alẹ́ kejì aṣọ tó wọ̀ yìí ṣé gown ni àbí skirt and blouse? Gown ni ma. Rọ̀tẹ́ ló rà ẹ o. Bẹ́ẹ̀ ni ma. In fact, mommy, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ gan-an. Aṣọ yìí ó wọ́n gan-an. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ ma. Ó foolish gan àpáni. Foolish gan. And well, èmi ò ní problem pẹ̀lú ẹ̀. Kí lẹ gbé wá? Mo ní kí ló bá dé? Kí ni ẹ ma? Kí ni? Ó stupid o. Èmi ló bẹ̀rẹ̀ pé kí nìyẹn? Tí èèyàn bá ń wọ̀ láti wá kí àgbàlagbà kí ló máa ń ṣe? Ó máa di ẹrù. Ṣó sí ẹ? Èmi ò wá ṣàgbàlagbà lásán o. Ẹni tó fẹ́ fi ọmọ ẹ̀. Ó fẹ́ kí willingly kí n mú ọmọ mi fún ẹ but o ò mẹ̀tọ́. Báwo ló yẹ possible tí máa fún ẹ lọ́mọ mi? Akágọ́m ní ẹ̀ lẹ́yìn. Ẹ má bẹ̀rù. Gbọ́dọ̀ ṣé yíbo lé ní àbáwúsá? Mommy, mo ti sọ orúkọ mi fún yín lẹ́ẹ̀kan ma. Orí mi ò pé ó mọ̀ pé orí mi ti dọ̀ta mi ò rántí. Ṣé tí ẹ mò ń rò lè? Wọ́n ní lúlù ló mórí yá wá. Ó wá bí lọ́wọ́ òfo. Ọ̀pọ̀ ṣe fashion parade wọnú lé mi. And you think? Pásọ́kọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ ọjà. Nonsense. Good day. Ọ̀tá ilé ẹ̀mí bàí mọ́ o. Good day, my girl. Gbogbo ṣe rí. Ọmọ tó fi jẹ rótì mìíràn nìyẹn. Àgbà ló bá wa náà. Gbogbo tí ẹ ṣe láwa náà ti ṣe rí. Kí ló ṣe? Ẹ̀jẹ̀ ń ṣe wítíwítíwítí. Kí ló ṣe? Tí kówó ìbá ń kí ẹyẹ mi ò gbọdọ̀ tún ké mọ́. Ẹ dé alẹ́ bẹ́ẹ̀ o. Nígbà tá à ń jẹ́ èkúrú kó tán láwo. Tẹ́yìn tó fẹ́ máa gbọ́n wẹ̀ sínú àwo. Ọmọ wa lè jẹ́ àdèlè bẹ́ẹ̀ lóhun aburú fún yín. Ẹ ti gbọ́? Ọmọjọ Ibo àtàwọn ará tí wọ́n ti mọ̀ sẹ́ẹ̀ gbogbo ọ̀nà máa filẹ̀. IPO rẹ̀. Ọ̀bá mọ́mọ́jọ Ibo náà dání èmi mo ní kán ṣe filẹ̀ sọ́hùn náà. Pé ká wá yanjú gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Wọ́n máa fi gbogbo yín lẹ̀. Àfẹ́ wàhálà ní community. So IPO dẹ̀ rè wọ́n á tún bá yín sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ àwọn ọmọ yín nìjáde. Bàbá ẹgbẹ́ o tó bá gbé wá fún wa ṣé kí ni àwọn gbé pàdé Bá gbé tẹ́lẹ̀. àbẹ̀rù anybody. Orí wò tán. Àti kí n lọ. It's all right. Mo kí everybody. Ẹ kú jókòó. Mo kàn wá síbí lẹ́ni láti wá sọ̀rọ̀ ẹ̀gbọ́n sábúrò fún yín ni.
àbí ọ̀rẹ́ sọ̀rẹ́ torí pé ojúṣe àwa ọlọ́pàá gangan ni pé ká dógun ti ìwà ìbàjẹ́ jàgídíjàgan gbogbo all sort of criminalities ká fèsì ẹni tá a bá dẹ̀ mú ká punish ẹ̀ ṣùgbọ́n torí relationship tá a ní pẹ̀lú community leader òun ló jẹ́ kí n wà ń bí lẹ́ni láti wá bá yín sọ̀rọ̀ rẹ lẹ́ẹ̀kan sí because kò sí nǹkan kan nù ìwà ìpáǹle àbí jàgídíjàgan you are all youth and ẹ̀dẹ̀ ní future ahead nǹkan tó yẹ kẹ́ máa rò nìyẹn even àwọn tó ń ṣe gbogbo irú ìwà ìtẹ́lẹ̀ wọn ń ṣe mọ́sìn torí pé wọ́n ti mọ owó àwọn kan ló ń gbélé tó dáa jù so kò sí nǹkan tẹ́ fẹ́ fi ṣe so ìdí nìyí tí mo fi wá bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sí àbúrò because tí irú nǹkan báyìí bá tún padà ṣẹlẹ̀ ẹ máa rí different officer entirely ní irú ẹni tẹ́ rí lẹ́nìí because anybody tá a bá mú a máa fi jófin ni. kò tí ẹ lè ṣẹlẹ̀ mọ́. a máa fi jófin bí wọ́n dẹ̀ ṣe sọ gbogbo àwọn group members yín tó wà ní custody wa I can assure you we will release them so kò jù bẹ́ẹ̀ yẹn lọ. kò tí ẹ lè ṣẹlẹ̀ mọ́ torí pé kó má bàa ṣẹlẹ̀ òun ni mo ṣe ti ṣe gbogbo ètò akọ̀wé community wa rẹ̀ gbogbo wọn àtàbáwọn tó bá tọ́ sínú wọn wọn á kọwọ́ bọ̀wé fún wa nígbà wọn bá dẹ̀ ti kọwọ́ bọ̀wé tí wọ́n pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ nìyẹn bí orin Àyìndé oyoyoyo akọ̀wé. Aisha ẹ ṣe gan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mi bí mo ṣe wáyé mi ò lè sọ̀rọ̀ púpọ̀ Ashanti máa ti ọwọ́ bọ̀wé máa dẹ̀ fún nǹkan náà bàbá wa bíbá yìí kan náà bá fi ọwọ́ sí àbí kílẹ̀ wí. oyoyoyo Ashanti ọwọ́ bọ̀wé. ọ̀gá ẹ gbàgbé mi ò ní ráìtì ẹ gàgà tọwọ́ bọ̀. wo kó o má ní ráìtì ráìtì ò lè bàjẹ́ tó ti Túndé Ṣọ́báyọ̀ òun ni mo mọ̀ pé kò ní ráìtì ṣùgbọ́n kí wọ́n má ní ráìtì á sì dájú tiẹ̀ lọ oyoya. mi ní ráìtì àwọn mo gbàgbé ẹ̀ sílé o. ẹ ṣá sàn sáà. màmá ní ṣe. èmi ò lọ skul ara yìí àwọn mi ò sì lè fi tí ọlọ́kọ́ṣẹ́ lórílẹ̀ ní mo ní sàkí. lọ́rùn ẹ̀mí wa tọ́ bọ̀. ee bàrà èmi ní láti ṣe ìpàdà. ọ̀pọ̀lọpọ̀ bá àwọn ṣe ọ̀yà ọ̀yà yàgò bọ̀. ọ̀yà ti ṣá. ó jáwó. adija first bank. eléyìí tún lè gbowó wọn báńkì o ẹ wò ó ti tán bẹ́ẹ̀ kò sógun mọ́ kò sọ́tẹ̀ kó máa lọ wọ́ọ́rọ́wọ́ ẹ wá ẹ̀yin ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá tá a bá lọ́jọ́ ọ̀rọ̀ báyìí wọ́n máa ń ká ní oyè ẹ lọ ká ní ẹ lọ ká ní ẹ lọ ká ní ẹ lọ ká ní. àwọn àgbẹ̀ ìdílé jẹ́ kí mi sọ fún ẹ jẹ́ kí n rán ilé tí mo kàn tá ìrántí ó dà ń pẹ́ ti ya wèrè ó dà ń pọ́ orin ti ń burú gbàgbé Ashanti lòun bá sọ tó bá ti ń bọ̀ òun èèyàn sọ níbi kan. tí wọ́n láìkí ẹ̀ ń sin ojú ọ̀pá sógun o ṣé wọn gangan ló ń pè ní Ashanti. èmi náà ni Ashanti ṣòlè ó da àìgbọ́lù ẹ̀ tó fi ń jó yẹn máa jẹ́ kó gbọ́ gbangba wá gbangba sọ́nà. ẹ tó ń bá sọ̀rọ̀ èèyàn Ṣàkè Olúwo ojú Èkó àwọn eléyìí gbàgbé tí máa ti ń dún kẹ́kẹ́ kí kẹ́kẹ́ kó kó pamọ́ tí ó ń gba owó yẹn ẹ jẹ́ kí mi sọ fún mi èmi Àṣàntí mi ò ṣó lóoru ẹ wo dọ́là wà lẹ̀ bó ṣe ń gbé fún mi láti lu òkè ọmọ ọlọ́run ń gbé dání fẹ́ẹ́ lè fẹ́ gbà ó yà ó wà lẹ̀ máa gbé fún mi. olóòrùn ni ẹ láti lóòrùn ṣe fẹ́ gbà àmọ́ ọlọ́pàá ló máa bá wa dá sí ọlọ́pàá ló máa bá wa yanjú ẹ̀ ọlọ́pàá fọwọ́ yẹn. ọlọ́pàá àwọn materials tó quality ni mo jà ẹsìn àwọn bíkìlà tó yẹ ìṣètò ìjẹ tábìlì báyìí náà ni tó di ẹyìn sè tó bá fún mi tó bá fẹ́ ṣe kí ẹyìn sè máa fún fẹ́sì lọ́wọ́ ẹ̀yìn tó di ẹyìn sè
alẹ́ mọ fẹ́ǹsì àmọ́ gàdàdà tábà ti mọ gàdà bí báyìí àmọ́ bẹ̀rẹ̀ náà ga tó ti ẹ̀yin náà rí nà èyí pé bóyá gbé kínní ìgbọ́n tẹ̀yìn sẹ́ǹdì ó sì mú pé báyìí ṣiṣẹ́ yín lọ bí pé kínní. tẹ́tẹ̀ táǹkì amárètè ní tẹ́lẹ̀ bọ̀ nísìn àti rà. ó tọ́ lẹ sọ́nà mo ti rí òkúta mo dẹ̀ ti rí ẹ̀pẹ̀ ẹ̀tẹ̀ tí ń bá ṣẹlẹ̀ náà díẹ̀ dẹ̀ náà ọ̀rẹ́ Rótìmí nǹkan tí ibi tí mo sọ pé mo gẹ̀ẹ́tì yẹn lè. Wow, I am over impressed. Because ibi báyìí abúlé ló máa ń pè náà. Well náà ìgbà tí mo rà náà bíi pé mo jẹ lótò ni because kò rí báyìí náà ń gbà yẹn àdúgbò yìí bí igbó ló ṣe rí gbà yẹn. Kò ṣe pé kò ń wù èmi náà kí n invest àwọn èèyàn burúkú wọ́n ti bà èèyàn rere jẹ́ mẹ́rin. Okay, àìmọye ìgbà lèmi náà ti send owó látọ̀hún tí mo ti invest in a lot of things, mo ti ṣẹja, mo ti show me a lot of things like that. Bẹ́ẹ̀ pé tí bá máa padà fi dé báyìí wọ́n ti blow gbogbo owó mi. So but ẹni yìí ni kò dúpẹ́ fún because èèyàn gidi làwọn. Láàpù nílùú o. Nà good afternoon o láti bòde. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ yẹn máa ń wá nìyẹn tábà ti fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n máa wá. lórí gbàwò ibo lẹ ti kọ́ àyín wa ìdúmọ̀tà ni àbáre náà kílẹ̀ ń ta jẹ́ ká mọ̀ ká bá yín náà ẹ sẹ́wọ̀n náà. Good afternoon bros o. Make una well done. Hey bro, chill. Come on, what? Ó dàbí ẹni wípé ẹ mọ̀ wípé orí ilẹ̀ òòṣà lẹ́wà yìí. Téèyàn bá wá ṣe jàtijàti lórí ilẹ̀ òòṣà tó ṣe rédèrèdè tó ṣe jákujàku màá sọ fún àwọn boys pé kí wọ́n sápá. That's clear. Ṣé rí agbègbè tẹ́ ń wò yìí? Area tẹ́ ń wò yìí. Tẹ́ bá ń gbọ́ wọ́n náà lólè ọmọjọ Yíbò èmi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Ìbàrẹ̀ Sàkí Olúwo Ọmọlámí náà. Bàbá àgbà ojú òkò. Mi níṣẹ́ mú mọ́ṣẹ́ ni o. Ṣé wá rí ibi tí mo wà yìí? Téèyàn bá kọ́lé èmi ọmọjọ máa ṣe kí ni máa jẹ́ ń bẹ̀. That's clear. Tí wọ́n bá ṣe foundation ọmọjọ máa ṣe kí ni ó máa jẹ́ ń bẹ̀. Tí wọ́n bá kọ́fà ilé ẹ̀ gan ọmọjọ Yíbò máa ṣe kí ni á jẹ́ ń bẹ̀. Níjọ́ tó bá tún sílé máa tún ṣe kí ni máa tún jẹ́ ń bẹ̀. Ṣé lórí ilẹ̀ tẹ́ wà yìí? Landowner ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Ta ló sanwó lẹ̀ yìí fún? Mo ti fún àwọn fámìlì onílẹ̀ lówó wọ́n dẹ̀ ti fún mi receipt at least mo ní receipt mi lọ́wọ́. Receipt bo ok o ti gba receipt lọ́dọ̀ àwọn fámìlì àbí àwọn fámìlì kan tún ló tún dé yìí wọ́n sọ fún ẹ wọ́n ò já ẹnjìníà ò já ẹ ni ó máa san ilé ìwé lẹ̀ ni wọ́n máa gbà ní kò ń dín. Bẹ́ẹ̀ ni ó yá tẹ́tí inú bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ pé olówó tó sanwó fún rárá ṣòro owó tèmi kò kí ń dín o 1,000 naira ni ó gbọ́dọ̀ pé 100 pay ká fún mi kí n máa bá tèmi lọ. But àwọn girls kan ti wá síbi tí mo tẹ̀tí fún sanwó lẹ̀ fún àwọn ọmọ onílẹ̀ làwọn náà. Owó ta ni ó ń di ẹni àbí wọn ló ń dèèyàn ṣògbọ́n apábàtà pàjọwọ́jọwọ́ etí ẹ̀ ọmọ ọmọjọ Yíbò ṣé ẹnjìníà ò jẹ́ kó mọ̀ ọ́ ni ẹnjìníà àbórí ẹ ti yí wo bí sorílẹ̀ yìí ẹni tó ní bíbá òun ló ṣe fẹ́ sí i. mountain of fire àwọn alátalẹ̀ fún wọn ẹni tó ní ilé eléyìí. Lapsi ọmọ mi gbogbo Skybank òpó múlẹ̀ gbogbo olú Ìbàdàn òun ló lélẹ́yìí òun ló ṣe fẹ́ sí eléyìí torí ọmọ wa dáadáa ni òun ló mánéjà àkáǹtì tiwa torí àmọ̀wé sórí ẹnjìníà tó gbéṣẹ́ fún bíbá yìí nìkan ló ṣe níbi tó wá gbọ́ ìdíbi tó dé sí ó máa sanwó mi fọmọjọ Yíbò sílẹ̀ ọmọ Sàké ojú Èkó gbogbo ọkọ̀ ọdún gbọ́dọ̀ kò sọ ọmọ ọlọ́kọ̀ náà Sàké látẹlẹ́pẹ̀ tó fi dé Jẹ̀dẹ̀ tó fi dé school uniform gbogbo ọkọ̀ ọdún náà papọ̀ Sàké ọ̀gá wa ló tẹ̀bẹ̀dọ̀ wọ́n sọ wa lóòrèkóòrè wọ́n sọ fún mòyàn ọ̀gbẹ́ni lájú ẹ̀ ó di ẹni àbí ọ̀nà ń díyàn. Hey bro chill. Who be bro? Àlàyé má waste mẹ́gẹ̀ẹ́ àwọn eléyìí olóòtè ni wọ́n wọ́n ìdàbí. Oye wọ́n kọrin ni o. Ìjọba ta dìda. Hey bro chill bro. Hey bro ọ̀ya ṣé lè kọ́ hip hop la. no need for violence. Ibo taniye ta ló gbé náà wojú ẹkùn láì ṣàwò ìwọ ọjọ́ Yíbò ìwọ tún ní yọ Yíbò. Ta ló gbé ẹ wọlé awo? Ta ló gbé Ashanti? Yọ Yíbò. mo ti gbó ọ̀rá ẹ̀. wọn ti bí ya ẹ̀dá. mo ní mọ tiẹ̀ ṣubú wọn ni. ti bí ya ìdájọ́ Yíbò. ó ń gbé náà wojú ẹkùn láì ṣàwò. ọgbẹ́ni gbàgbé. àwọn egungun lobìnrin lè ṣe. àwọn gẹ̀rẹ̀dẹ̀ lobìnrin náà mọ̀ tóbìnrin bá fojú kororo àgbẹ̀ máa gbé ẹ lọ síbi nílẹ̀. yọ Yíbò wọ́n jẹ́ kí n sọ fún ẹ àfi tó bá jẹ́ wípé o fẹ́ máa rántí ọjọ́ tó bí ẹ kó lè máa bú sẹ́kún nìkan ló kù. lẹ́mi bẹ́ẹ̀ni lágbègbè yìí bẹ́ẹ̀ni ní kàbá ẹ̀ lórí ẹ̀yìn máa jẹ́ tó orí ilẹ̀ bí mo wà kó sì máa jẹ́ wò lẹ́mi àti ẹ̀ ìfọ́jọ́ ẹwà máa ní kí wọ́n bá ẹ̀sọ́ gbá etí ẹ̀. wọ́n sì bí yàyín dà ẹ̀yin wẹ̀ ìṣọwọ́wẹ́ lẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ìjọ
jọ ibo ni mo bá lọ́rọ̀. Tí màá kì í ṣe wà. Ó dẹ̀ kó fẹ́ jẹlẹ̀ jọ ibo. Ó dẹ̀ kó fẹ́ jẹlẹ̀. Ṣé bá fún wọn lówó sí ọmọ àti wákì ìlú ní? Ṣé bá. Mọ́mí ni o, mọ́mí tó ti bẹ̀rẹ̀ báyìí, mi mọ ọkọ tí mo ṣe fún wọn. Àtẹ̀kọ́ tí mo ti dọ́dọ̀ ló kàn pariwo, bó síta, get out, kúrò lé mi, kí ni mo ṣe fún wọn? Mo ti sú mi o. Ó ń pọ́ mọ́ mi àbí? Ṣé kọ́nà mi ni àbí báwo? Rárá máa. Ìtumọ̀ nínú ilé mi àbí? So pípẹ́ tó ń pọ́ mọ́ mi sí kó wá nà mí kó àbí? Kó wá sí mi bọ́rọ́bọ́ nínú ilé mi? Wo má gbẹ̀ṣù láyé o, wọ́n sọ pé kó máa lọ yẹn bẹ́ẹ̀ ni kó máa lọ. Mọ́mí ẹ má bínú kò rí bẹ́ẹ̀, kéde máa wò mú lọ́ọ̀fù yín jọkọ mi gan lọ. Ìfẹ́ yín bá ń ṣe ló mú mi lọ́kàn mi. Kò rí gbogbo bẹ́ẹ̀ ṣe rò kò rí bẹ́ẹ̀ ni mà. Love mi jọ èmi ò ní tíbí pẹlẹbẹ mo ní sọ kí ló fẹ́ ní lọ́ọ̀fù sí mi mo mọ orí yín tá bá ti lọ lábàá ẹ máa ranjú mọ́ ni ẹ máa ranjú mọ́ ní ẹ̀ tí ẹ̀ ṣàánú ọmọ ìgan pàpà ní tẹ̀ ń kó sọmọ yìí nígbàyà ìgan ti pọ̀ ju ó rí n tó kó ni. Mọ́mí ó wà capable of it. Kí ló ká tẹ́bù nítọ́kọ́ yìí? Bẹ́ẹ̀ni. Kọ́ká tí wọ́n lè bá di mú bá yọ orú máa mú kú ni. Ẹ má pa mí lọ́mọ ẹjọ́ ẹ ṣàánú mi torí ọlọ́ ẹ ṣàánú mi. Ẹ Portable. Báwo bá wà rù jáde inú ẹ̀ tí ẹ ń bí mi. Ṣebí kó bọ́ sa ẹ lè bá lódìndí láyé yìí láéláé kò lè complete ń gbọ́ abégúndẹrù. Kí ló dé? Ó ń ta ni. Ìjọ torí ọlọ́mú lóòbọ̀ ọkọ mi gan ni. Àìjọ yìí kọ̀ nígbà ẹ̀pọ̀ fọ́ǹsì ni ó fọ́ ni. Kò jẹ mí. Mọ́mí ṣe kó bọ́ sa. Àìjà mo gbé tó mọ̀ jẹ dé. Ẹ ṣe jàre ẹ ṣeun ẹhùn jọ jàre ibo ni ká ti bẹ̀rẹ̀ ibo ni ká ti. Ìjẹ́ kúrò jàre. Ìtumọ̀ náà. Ó fẹ́ kọ́ mi lápá wọn mi. Ṣé nítorí pé kò dánlẹ̀ yẹn omi ìpò lè yín sọ̀tẹ̀? Ó ti ṣe mí léṣe rẹ̀ di. Má tra yẹ o ti gbọ́ tí mo sọ fún ẹ òun gan ní lógún ara ẹ̀ bó ṣe wà ń bẹ̀ yẹn kí ló ń ṣe é wo dán wò kó mọ̀ pé eré lolúwa ìwọ jẹ́ náà kan tó bá jẹ́ náà kan ò ní ṣí ẹnu ẹ̀ wọ́n máa jẹ́ títí ayérayé ni. Tọ́wọ́ bí bá tó ẹ tí mo kéjì òsì ẹ lára ìwọ kẹ̀ yẹmi wò kọ́ yẹmi wò ó wà á ríran o. Ó lọ pé ká ga nìkan ni iṣẹ́ fi dání wo Portable ṣayé ẹ lọ. Ṣé mi ni èmi ló ta ká ọṣì dànù fún ṣé mi lè ṣì èmi lè ṣì. Ìwé gbẹ̀nu yín sàn mi ìfẹ́ wàhálà yín o ẹ mọ̀ pé tí má ti wá bẹ̀ máa rán lọ jẹ́jẹ́ mi ni mi ì bá yín lọ rẹ́ kèmi àti mọ́mí kájọ sọ̀rọ̀ wa nítorí ìmọ̀ iṣẹ́ ti gbọ́ mọ́mí. Má yín sọ̀tẹ̀ o ti gbọ́ má yín sọ̀tẹ̀ rárá kí ló ń ṣe wọ́n gan pàápàá reaction náà. Mo ti slow jù ni ṣé ohun tí mo ní nìyẹn mo ti slow jù. Kíni order from above mani wobi. Ìwọ mo ò dáṣọ gan pàápàá. Mo slow jù ní mo tó ń ṣe ní mo ti slow jù mo slow jù wobi jàre wobi wo yàrá tó wà lọ́kàn yìí wọ́n gbọ́ ilé kó tó pé ilé wọn náà nù ní ilé àbẹ̀rẹ̀ wọ̀ wobi ibẹ̀ ni mo ti máa ń dá àwọn ọmọ tí kò bá gbọ́ràn lóhùn kí ni ṣe é kíni wàá gẹ́gẹ́ bí àkọ́pá àjẹ́ gbogbo eléyìí tukutu ni máa ń tukọ̀ mẹ́mí. lẹ́yìn èmi lè fi jẹ́ ẹni tá a bẹ̀rẹ̀ rẹ̀. Mú kó gbẹ kó fàájò kó mọ̀ wọ́n àwọn ọmọ àlè wọ́n máa bẹ̀rẹ̀ sí fọ́n gbó kí ni wọ́n máa fọ́n báyìí ni wọ́n máa fọ́n báyìí ẹ̀ tí ẹ̀ ṣàánú Ọlọ́run ẹ wo ọ̀rọ̀ tí mi náà wá sú mi o ẹ jọ ṣé kò yẹ pọ́pọ́ yìí máa parẹ́ báyìí kò gbé nǹkan tó mọ níwọ̀n àfàwọ̀ kí ló dé mélòó tẹ̀mí ìyẹ́ ẹ àìjẹ́gbàtẹ́ pé òun kékeré akún fún ọdún méjì ló fi mú lẹ́tọ̀ máa pọ́ bóyá yẹn ni wàhálẹ̀ ọmọ yìí ó lè pa mí rántí mi wàá dé wá bá mi ń bí. Ó láti tán fàádò. I appreciate it. First time I encounter our oh God, I was so amazed. Because
mo ń wò pé irú obìnrin wo ló ní confidence láti wà on the same level pẹ̀lú àwọn ọkùnrin. As a matter of fact, those guys had to run nígbà tó dé. No. Kí ni amaze mi tó jẹ́ pé nígbà tí mo délé gan mo bẹ̀rẹ̀ sí ń rò ó. It kept coming into my mind, you know. Like I just kept thinking about it, you know. So I like this girl, you know. As a matter of fact, it's not like I like you alone. I think I'm falling in love with you. Wait. I man ṣe gbogbo nǹkan báyìí náà ní Yankee, you know, but I just don't do it. But you're free, you know. That be air fresh now. If you ain't saying you get want to ban jáde lẹ́nu sí ara tèmi. Ó dà bí pé òun lo lavender ni. You get. So one wo boye mi àti kò lè wà on a romantic level, ká wà in a relationship, you know. Ká máa date, you know. I'm just, you know, I'm just in love with you. I just like you, your swag, the way you do all those things you do, you know. I like you. Ṣé mi ni ìdìmá? Ṣé mi ni ìdìmá no? Gbàgbé. Ọmọ ṣé mi ni wọ́n lọ ń kọrin Paso fún? Jọ sọ fún mi bá ló di Paso. Tí Paso bá ń kọrin gan fèmí lásán, ìwọ fún ara yìí, o lè dúró ńbẹ̀. O wá ń rap fèmí, o ń bùgà, o ń bu kíní. Kí ló fa ogbo yẹn? Ọ̀gbẹ́ni Gbàgbé mi ò sí náà ọmọ lọlé lọ gbèsè wa o. Ṣé ńgbà tí mo dé ìbà ìṣó wáyà mi ó bá mò ń wọkọ̀ ńbẹ̀ ni wọ́n á ń bẹ̀ mí sọ kí ni ó lọ́ ń bẹ̀ mí sọ. Ọ̀gbẹ́ni Gbàgbé ò ṣe mi ò sí lára wọn ó dà pé orí ẹ ti burú. Tí bá tiẹ̀ máa ṣáájẹ́rù wọ̀nyí. Ashanti má bínú pé mo fẹ́ dá sọ̀rọ̀ yín torí kò kàn mí o àmọ́ bẹ́ẹ̀ mi jẹ́ ń wo bọ́bọ́ tó jókòó ya ayé mi o fine boy looking sexy ṣé tí wọ́n bóyin náà kò sí kan tó burú ju Ọlọ́run. Yálàbá ẹ ti ń bẹ o ẹ ti fẹ́ máa bẹ o tí wọ́n dẹ̀ mọ̀ pé bóyá mo ti nìyẹn lára mi báyìí ọgbẹ́ni máa fi ìbàyẹ̀ lẹ̀ fún ẹ. Gbàgbé ọ̀dọ̀ oríṣiríṣi gan tí bá dé bẹ́ẹ̀ gan lásán wá fún mi zobo tó wá fún mi pọnkì yan mo dé ìbà fúnra mò ń náwó mi ó tún wá ń dá sọ̀rọ̀ tí ó kọ ẹ̀. Yálàbá ẹ fún mi fáyọ̀ ìjà ó di mẹ́rin tó fẹ́ láti àǹsí ṣó. Ó mi díẹ̀ lókè wọ́n ní wèrè ń sìn gbà máa ka o. Ọ̀gbẹ́ni gbójú bẹ́ẹ̀ jàre kí ló ṣẹlẹ̀ ó sì jókòó ó náà kó fẹ́ kí n da tó jẹ́ láti ẹ lórí. Yá fẹ́ mi jàre ṣó ló ṣẹlẹ̀ bí kí ló ṣẹlẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ọlọ́run máa rọ ọmọ yìí. Ilé ìdún sọ sọ́ọ̀rì sọ́ọ̀rì. Ẹ dúró táyé lè tó kọ́ ló sọ I love you ó ṣàwèrè ni. Àwọn òṣọmọ ọ̀rọ̀ kíran o. We are corporate stupid boys and girls. Yes. Wọ́n ti endorse ẹ̀. Àbí máa wo olóorun eléyìí tó kọ́ lọ gùn bíi tìlápíà yóò sọ fẹ́mi pé pé ó fẹ́ máa mẹ́nu bẹ̀ ó fẹ́ máa lámà látò. Ọ̀pọ̀ Jésù. Ó já ó sọ́dà bọ̀ gbẹ̀gì. Ó fẹ́ máa lá plate eléyìí bá wò olóorun eléyìí. Ashanti ọmọ jọ lórí igbá o sọ fún mi gangan lórí pin wo ni iná ààyè mi ò Yálàbá bọ̀bọ̀ yẹn náà látọ̀ wo dúró ọmọ ṣé o rí pé fine boy looking man látọ̀ ni bọ̀bọ̀ yẹn ni máa ẹ̀ tán ẹbẹ̀ yọ jókòó sí ní látara ọmọ gbà bẹ́ẹ̀ mò ń kó jẹ ni Ọlọ́run. Kò fàjànà ìyá sọ pé òun kò jẹ kọjọ kóra wọn jẹ ọmọ bíi tẹ́mi bá ti sọ pé ó dàárọ̀ wọn ò tí bí anybody jà ládùúgbò ṣé ó mẹ́ni tó ń kí ni. Táyọ̀ mọ̀ jágbára lọ táṣà ti bá ń kí kíjà yín má dùn. Ashanti Ọlọ́run kò sórí ìyá aláyàwó bẹ̀ ọmọ Ashanti ló ń sọ̀rọ̀ ọmọ bíi tẹ́mi bá ti ń bọ́ lásán ibi tí bá ti ń bọ́ lásán mi ti rí ọlákùnjẹ nǹkan tó ọmọ tó lè bá mi gbẹrun sí gbàgbé òṣì o èmi ò rán yan o. Ó yẹ ní iṣó níbẹ̀ ká lọ gba pọ̀nkì yan. Mi ò rí lè mẹ́ni kankan rí nánú yín dò. Àwa ọmọ ìyá ẹ̀ rí kí ló ṣe lè wà sọ́ọ̀lù wa ni wọ́n ń ta olórí burúkú ni. You know me I know you, you don't know me I don't know you. Ẹ máa wo speaker àṣàtúmọ̀. Kí ló ń ṣe ìyá ẹ̀? Àwọn aago òmù ẹ rí náà. Àbí kí ni gbogbo ilé? Wá fiẹ́lẹ̀ o. Kí ló ń ṣe ilé? Anyways, ẹ má bínú. Collins lórúkọ mi. Kọ́. Lins. Ṣé orúkọ náà nìyí? Ọ̀rẹ́ mi ni bó ṣe sọ.
ó dẹ̀ ti explain fún mi pé òun rọmọ kan tóun lọ kò sọ bẹ́ẹ̀ fẹ́mi rí náà dò ó wá yà mí lẹ́nu pé ọmọ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kò gbọ́dọ̀ kọ́kọ́ sínú yín náà àbí ọ̀rẹ́ ni èmi ti mọ̀ pé kò lè sí ń bè because mo rí pé settings fẹ́ ló kàwá kan èyí ń jẹ́ lọ́mọ yẹn gbọ́dọ̀ jẹ́. Mr. Man, you talk too much. Wetin be this now? Kí tó bá bẹ́ẹ̀ sọ ọgbọ́n ni kò sọ kí ni ìtumọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ kán bẹ́ẹ̀ bá a sọ̀rọ̀ àbí. So bàtò wá explain fún mi wá pé kájọ débí so ẹ bá mi bá bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀. a ti gbọ́ ọ̀gá dé ìwọ ni kò sọ̀rọ̀ a ti gbọ́ tí pàdé ẹ̀ sọ ìwọ sọ ohun tó fẹ́ fún wa gan. Dìde jókòó ìkúnlẹ̀ ń ṣe wà. My dear, kí lorúkọ ẹ? Àjọkẹ́ ni mà. Àjọkẹ́ kí ni? Àjọkẹ́ Adékúnlé. Àjọkẹ́ Adékúnlé. Ọmọ olúbo ni? Ọmọ bíbí Abẹ́òkúta ni mí mà. Ẹ̀gbá rẹ̀ wà. Àwọn ìgbà máa ń nice but kò ṣe gbọ́n àwọn kan wà kàńdá nínú rẹ̀ sí ni wọ́n but no problem a máa ṣẹ́ẹ̀kì wọ́n wò. My dear, iṣẹ́ kí ló ń ṣe? Mom, she's into business. Yeah. Bẹ́ẹ̀ni ma. Business. Choka wí dára ṣá. Oh. Excuse me, I'm not talking to you. Yẹ kó sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni ma. Well. Ṣé ọkọ ẹ sọ̀rọ̀ mi fún ẹ dára ṣá pé mo burú? Rárá mà o. Kò sọ pé mo burú. Ó bò mí láṣìírí ní sáìdì bẹ́ẹ̀ ni. Ó burú. Ó bò mí láṣìírí ni. Ìgbà wo lẹ tí ń rò papọ̀ bọ̀ á ti tó bí ọdún àbóṣù bí how many months síra wọn àbóyọ àbọ̀dún? I've been together for... Excuse me? Sorry, my dear. Kí ló tó ń wojú ẹ̀? Talk to me. Ojú mi kò wò má wojú ẹ̀ kò sí nǹkan tó lè wọ́pọ̀ ẹ̀. Èmi máa wọ́pọ̀ ẹ̀ ní nǹkan. Tó ti ẹ? Bí ọdún kan ni mà. Ọdún kan. That's nice. Ọdún kan. O ti mọ̀ wá ẹ̀. O ti mọ bó ṣe wà ọmọ humanizer sí. O mọ bó ṣe máa ń jẹun àbí? O mọ bí wọn ṣe máa ń ṣèṣekúṣe kiri. No? Ẹ ń ṣe gbòòrò nǹkan ẹ̀. Ó wá lọ sí. Mi ò kí n mọtí mà. Ṣé o máa ń lo ọ̀pá ajé? Ẹ má bínú mà o. Ẹ kò yé mi nǹkan tẹ́ mí ìgbà ọ̀pá ajé mi mà. Oh my God. Sìgá ló ń jẹ́ ọ̀pá ajé sìgá. Rárá mà o, mi ò mu sìgá. Ṣé o mọ̀ kankan dájú? Ṣé wọn kọ́ mọ́ sọ wọn pé ojú kan ẹ̀pà ojú kan èrè lọmọ mi? Ẹ tó máa fi ọmọ mi kì í ṣe pé kó yá kó wá máa sọ fọ́kọ ẹ pé ẹ̀kọ́ yẹ kẹ́ lọ gba ilé kan síta. No, àjọ máa gbé mi léyìí forever and never ni o. O dẹ̀ ṣe tán láti get training. Bẹ́ẹ̀ni mà, máa gbọ́ mà. Torí màá train ẹ torí gbogbo plan life mi ni pé ìyàwó ọmọ mi láti jẹ́ ọ̀làjú tó lè mu ọtí táwọn ọjọ́ máa ṣáyó nínú ilé tábà rí pé nínú ilé bá ti wà board àjọ máa mọ ọtí àjọ máa fọ̀pá ajé àjọ máa fi eruku kanra wọn báyìí tó mọ̀ ayé kan ló wà ayé òpè méjì bọ́bọ́ wáyé sọ pé òmò ogbó yẹn mú láti gba training o ṣé ti gbọ́. Ọ̀dẹ̀sí náà tẹ bá ṣe fẹ́ kí n ṣe náà ni màmá ṣe mà. Okay. Ta ló ní àwọn ẹrù yìí? Èmi ni mà. That's nice. Wọ́n máa get training. Wọ́n rí pé wọ́n máa get training. Jókòó, wọ́n ti fọ́kọ́. Ọlọ́run. Wọ́n ti gba mark. Kò sóṣì. Ọlọ́run. Ó máa rò. Ara kan tá à ń sọ rèé. Wọ́n dé bá mọ wọ́wọ́ ẹ̀. Abágbà jẹ. Kò ṣe lálejò. Rétí mi. Mi bá gbọ́ ẹ̀rẹ́ yẹn. Kò ṣe lálejò. Ṣé o ti gbọ́? Àyè náà dẹ̀ wà ilé wọ yàrá yín kẹ́kàn ṣe gbás. Ó ti yẹ ẹ́ sì yẹ. Àròtẹ̀. Ọmọ méje ọmọ bí àròtẹ̀. Àbẹ́ náà lè para ṣáàfù nígbà tó wà láyé ọlọ́run. Ìyàwó mi. Ẹ ṣe gan ni mú mi. Keep it up. Ẹ ṣe mà. Thank you so much. Ẹ ra mà. Èmi ṣayé lóde ni o. Rotimi, mo sọ fún mi pé mọ́mí funny báyìí. That's how my mom is. Oh, funny girl. She has a great sense of humor. Okay.
and I'm very sure bó náà mọ̀ mí dáadáa. Tó máa ṣe gbé bá wọn bí mi náà bẹ̀. You're a drink person. I'm just joking. You know what? Yeah. Let me get you something to drink, okay? Better. Alright, I'll be back. Alright, there. Thank you, there. Ma, Shekosi, what's going on? Hey, Johnny. Come on, mommy. You're one on Jay. She won't give me no Jay. Alaja, ẹ má bínú mọ́. Pé kọ́kọ́ mi ò fi bẹ́ẹ̀ jẹ́ ìrìn ní ọ̀ṣẹ́. Ẹ jẹ́ kí n máa ń buyọ̀. Lọ fi yọ̀pọ̀ àwọn yẹ́ ẹ̀ lé. Lọ fi yọ̀pọ̀ àwọn yẹ́ ẹ̀ lé. Owó lórí burúkú náà. Olùkọ́ kó yẹ kúlẹ̀ kí yẹ bá a sọ́yẹ̀ jẹ́. Ma'am, I would like to have a word with you in private. Lórí oúnjẹ. No, I just want to talk to you. Kọ́ọ̀rù pé kọ́kọ́ tọ́jú kọ́ tẹnu nìkan náà mo ní ọmọ náà fún wa gbélé ọkọ. Ó ní láti wọ́n yẹ ṣe fúl. Ṣé ẹ pé àwọn ilé ìwòsàn èdè ńlẹ̀ ògbó kọ́ lówó tí wọ́n máa mú oúnjẹ ṣe ni? Idiot. Mami. Ó ti pọ̀ jàre. Oh no. Ṣé mi ìṣọ̀kan fẹ́ báyìí? Àbí kí ni mo tún fẹ́ ṣe fún ìyá yìí tó fẹ́ tẹ̀ wọ́n lọ́rùn? Wọn kò sí nǹkan tó ṣoúnjẹ yìí náà, kò sí nǹkan tó ṣoúnjẹ yìí. Kí ló ṣe nǹkan? Ọ̀sọ̀ obìnrin wà lẹ̀. Ó sì yẹ. Mami, I know you too. Mo mọ̀ yín dáadáa. Mami, ẹ jọ̀ọ́, mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan. Please, mami, ẹ má rí sọmọ yìí. Ẹ jọ̀ọ́. Kí má rí síta ni. Yes, mami, I know what I'm talking about. Mo mọ̀ yín dáadáa, mami. Bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn. Má rí sọmọ yìí náà, ẹ jọ̀ọ́, mami. Bẹ́ẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè mi mo ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀ ni. That's not what I'm talking about, mami. And what are you talking? What I'm trying to tell you is, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má rí sí. Because bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Jùmọ̀kẹ́ náà nìyẹn. Jùmọ̀kẹ́ ò lẹ́kọ̀ọ́ lé ni. Okay, Fatima ńkọ́? Ṣé Fatima wèrè ẹ̀ pọ̀ ó dẹ̀ lábòsí. Well, àwọn yẹn ti lọ. Ṣé ọmọ tí mo mú wálé lọ́tẹ̀ yìí? I am so much in love with her. Mo love ẹ gidi gan ni màmí. So màmí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n lose ọmọ yìí. Ẹ má jẹ́ kí n lose, ẹ má frustrate ọmọ yìí, ẹ jọ̀ọ́ màmí. N tó ń sọ ni wípé o nífẹ̀ẹ́ ọmọbìnrin ju èmi yẹn. I'm not saying that. Please. What are you saying? I'm trying to tell you that I love her. Ẹ má ṣe àwọn kí ni tẹ máa ń ṣe ẹ̀ táwọn ẹ má fi ń lọ. Kí má yà wò ni mo ṣe máa yà. Oh my God. That is not what I'm talking about. Ẹ̀yin náà lẹ́ni kí n wálé kí n wá fẹ́ yàwó. Mo dẹ̀ ti rẹ́ ń tó wù mí. Ẹ dẹ̀ tún ti bẹ̀rẹ̀ àwọn ọ̀wà tẹ́ máa wù yẹn màmí. I don't like it. Mo ṣe ń ṣe wèrè mi yẹn o láìkí ẹ̀. Mi sọ bẹ́ẹ̀ màmí. Nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn. Rótìmí, ọmọ àlè ni ẹ́. Bastard. So, ọmọbìnrin kan lè wà tí wọ́n máa gbé wá sílé tó máa wà important ní láìpẹ́ ju èmi ìyá tí mo bí ẹ tí mo ru oyún ẹ fún 9 months. Good 9 months. Tí ò sí bàbá, tí ò sí èèyàn kankan. Mo suffer because of you. Mo really suffer gidi. Tẹ́pàṣọ tó wà ń di ní aṣọ mẹ́ta péré ni mò ń change síra wọn. Ó wá dàgbà tán. Mo rẹ̀ sí ọ̀pù tán. Ó wá ń sọ fún mi wípé mo rí pé látẹ̀yìnjẹ ní ẹ̀. Nígbà tí ń jẹun tó rànjú jẹ, ó rọra jẹun. Ó ti yẹ sí. Ká máa yàgbé ká máa bì. Ọ̀ràn jíjẹ, ẹlọ́màjẹ yàgbé, jẹ́ ọlọ́màjẹ jẹ tó kò bẹ̀rẹ̀ sí yàgbé, kò bẹ̀rẹ̀ sí sí. Báyẹ̀ ní kọ́lé rà wọ́n. Kí ló tún sọ̀rọ̀ ọ̀hún lẹ́nu ẹgbàá mi nà áwọn? Kí ló tún sọ̀rọ̀ ọ̀hún lé? Ẹbí ò ní yọdí o, ẹni bá máa yọdí ní kó bá máa yọdí kọ́ lọ yọdí sí orí ẹ̀wọ̀n ẹbí ò ní yọdí. Má sọ̀rọ̀. Orí mi ò pé sí o,
ṣé kí n má parọ́ fún un ó gbádùn gidi gan ẹ̀yin náà ẹ wọlé kọlọlọ ké. ẹ̀yin náà ni cause ọlá àbàtà yín òun ló múdò tèmi sàn. Ọlọ́run àfihàn ọba ló wà ó ń jẹ ayé gan ni o. bóyá lèmi máa délé o. wàláhì bóyá la máa délé níbi làwọn kú sí o. mo mọ tiẹ̀ bẹ́ẹ̀ má kú síbi délé kó tó kú ṣé o ti gbọ́. wá àjọ ṣé tí a bá fẹ́ wo eléyìí tó wà lẹ́yìn ṣó máa kó jáde wá fún wa. ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí eléyìí tẹ́ ẹ̀ mú yìí kékeré ni tẹ́ bá tún fẹ́ 20 sí máa kó síta fún yín. ilé ayé nírú wọn lè ń jẹku ara já ayé kù ní lẹ́ẹ̀nì níbi. ìgboro kò lè ní máa mú yọkì máa mọ tí para mi ń bí mi ò gbàgbé ọlọ́ọ̀. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ọkọ mi kúkú ń tọ́jú mi o àmọ́ alájà àwọn gangan ní kọ́kọ́rọ́ tó balẹ̀ ayé jẹ́. kí ló ṣàwọn kí ló ṣẹlẹ̀ sí wọn. ìyá yẹn wọn náà wò pa mí wọn máa ń bá mi ṣorogún nílé yìí ni tèmi wo ẹlẹ́wọ̀n ajá yín tèmi àtọkùn tábàjọ wà nínú ilé tá à ń sùn tó bá ti kọjá táyì tó yẹ ká jẹ́ máa gbẹ́lẹ̀ pé dìde bọ́ta kí lè ń ṣe àṣùfẹ́ pọ́nmọ́ mi ni ọmọ máa ń rọjú ọ̀rọ̀ wọn ti sú mi. kí ló dé sọfẹ́ máa ní ẹ lára fáwa ni àwọn ọ̀dà pé wọ́n bọ́lẹ̀ kí n bọ́jú wọn jẹ́ kí ló ń ṣe wọn. ẹ ju wẹ́ ló wà fọ́ ìsìn wọn wà lè rẹ̀. aláyé gbàgbé rẹ jọ aṣọ ń sì gbàgbé gbogbo ẹ náà wà lè máa dún ara ẹ náà. ló wà fọ́ ìsìn wọn ọmọ mi ṣàṣàǹtì ń lè yà àjọkẹ́. àṣàǹtì àjọkẹ́ ó mọ nǹkan tẹ́mi máa sọ fún yín má dá àwọn méjì ìdóhùn ó mọ kó àwọn Yorùbá máa ń sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni tìyá yẹn kéré náà ìwọ ló mọ bó ṣe máa mú wọn tó bá ní kó gbé gbá wàá tètè gbé tó bá ní kó gbá wàá tètè gbé. pẹ̀lẹ́ wàá wà alright. kí ló ṣẹlẹ̀ lágbàlá mi àwọn ọmọ rẹ̀ ẹ̀yin ladies kí ló wá kùn náà àwọn ọmọ rẹ̀ mo máa láì gbogbo fàájì tẹ máa ń ṣe yìí. ṣé mo ti kọ́kọ́ gbóòórùn ọ̀pá ajé báyìí àwọn olóhùn ń fa ọ̀pá ajé báyìí tí mo wá rí pé yìí ni ẹ̀yin ọmọ ẹ gbà síbẹ̀. kí ni gbọ́dọ̀ wọ́n ìjà náà rẹ tó sẹ́ksì báyìí. ìyẹn ní ẹ̀kọ́ wa jẹ. wọ́n kó bàjẹ́. ẹ̀kọ́ gbogbo kiri ìjẹ. gbogbo ń bàjẹ́. ẹ̀yin gbọ́dọ̀ ní ẹ̀kọ́ máa pè ní ọmọ sẹ́ksì. ẹ ti dùn jù ẹ ti pọ̀ jù mo gbọ́n yín mu bàjẹ́. ọmọ gbọ́ ọmọ mi ẹ̀yin ló jẹ́ bẹ́ẹ̀. ṣáwárì ń tẹ ṣe yìí lásán. máa jẹ́ kẹ́ mọ̀ pé mi gan máa yé jẹ. máa wá lọ sísàlẹ̀ ní tèmi máa mú gangan àti ọ̀pá ajé yẹn. ó dára kílẹ̀ tó mọ̀ ẹ lọ ẹni wù ẹ̀ kí ni mo sọ fún yín. ìyá tó já sí tó rí kẹ̀ àfilẹ̀ ọlọ́run inú mi kàn dùn ni. ó dọ̀là kílẹ̀ tó ọmọ tí ẹ fàájì mọ́jú ni. ó ga jù. ṣé ti yé ẹ̀yin ọmọ mi. wo ò sọ fún mi pé o náwọn ọmọ tó lẹ̀ báyìí tó ọmọ fàájì ṣe. ẹ má sọ̀rọ̀ kò máa yé jẹ o kò máa yé gbọ́n mu rárá ni ó kò máa ń lẹ̀ rárá kò máa lẹ̀ rárá kò máa wá ìyá ọmọ mi ò gbọ́dọ̀ máa lẹ̀. ẹ má bínú ìyá wa ṣé gbogbo nǹkan tá a kó sílẹ̀ tá a mú yìí àti tá a ń fa yìí náà ẹ láìkẹ́ bẹ́ẹ̀. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀rẹ̀ tí mú ẹ wò ẹlòmíì àmúmọ́jú orí àforírì báyìí ni. ẹ gbà síbẹ̀ ẹ má lọ lé o fàájì là wà. ilẹ̀ ìyára ìyá àwọn ilé àwọn ìjà sí ìyára ìyá ilẹ̀ mama. mo fọ́ òun ìdèkúrò lọ rẹ̀ wá o. so kí ni nǹkan ní mama yìí mo dáràn. ìfarabalẹ̀ náà ṣé mo lè máa purọ́ fún yín ní mi lè fún yín lófo. dídé láì jọ wọn pa owó ló ṣòro pa màmá tó sex tó bá a sọ̀rọ̀ tó náà ìṣẹ̀ wọ́n sọ̀rọ̀ yára dáa lẹ́nu ya ilé nìyẹn lára àbí kí ló ń sọ. bàbá ńlá olórí burúkú ni. Àṣàǹtì ìyá ìdá o ìyá ìdá gan ọmọ nǹkan tó wọ̀ náà máa ṣe ń sìn ìwọ gbé gbogbo Àjọkẹ́ tó gbé débí yẹn gbé sílẹ̀ ìyá ní kò túra lẹ̀ kí ọ̀gọ́ kò jáyé sí gbòòrò tí a bá ń fa ẹ̀kọ́ ìwọ̀gọ́ fa méjì tó bá mú gòkò ẹ̀wọ̀ mú gò mẹ́ta nǹkan tí a láìkì nìyẹn orí bí ìyá yìí náà sí o kálí mi mọ̀ pé bóyá máa rí gan nílé gan mọ̀ ìmọ̀ àti wọṣẹ́ yẹn o. aláwọ̀ orí ẹ máa tó tẹ́ èmi ń parọ́. àbẹ́ ìjọ ò kí parọ́ àwọn òwò ọmọ tó ṣọjọ́ ọmọ parọ́ o parọ́. ọlọ́ọ̀ ikú ni jẹ́ ìjọ́rọ̀ níbi ìyá ìfọwọ́pọ̀ àìsà fún mímì ṣókù mẹ́ gbàgbé. ènìyàn láṣọ ènìyàn. Àjọkẹ́. ẹni láṣọ tí ò lè. Àjọkẹ́. ìhòòhò lásán ṣàlù. ìyá wa mama ọ̀rẹ́ àgbọn àgbọ̀bà. mama fans mi
ẹ jọ kí ló fà gbọ́ pẹ̀pẹ̀rẹ́ tẹ̀ ń ṣe yẹn ṣé ẹ̀ wá go ni 10 o'clock ẹ̀yìn yán. Mama, ajá náà ló fà á, mo ká tó sún o tó bí 4 ìdájí, nǹkan tó fà á ni ẹ má bínú. Ṣé ẹ wá, ṣọ́ ti dé ni? Títí lọ títí dé. Ẹ pango báyìí. àbí náà o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ó lè wà lè ní? Environmental ni. Environmental. N tó kù yín kú báyìí, ẹni tó máa mú sitting room tòkè, ẹni tó máa mú tìsàlẹ̀, ẹni tó máa mú kitchen, ẹ ṣe gbogbo environmental ní kẹ́ fọwọ́n ní ìkó clean. Mama ẹ gbàgbé kí ló ṣẹlẹ̀? Ẹ wá, èmi ò ń gbálẹ̀ ń lé o, mi mọ̀ tó ń jẹ́ kó ń tún lé ṣe. Ìwọ ò mọ̀lẹ̀ gbá kìkì bọ́ọ̀dì ló kàn níbi wèrè lásán. Ẹ fi ẹlẹ́jàre ilẹ̀ bá wo. Ọjọ́ tó ń gbálẹ̀ lọ ni. Mi ò mọ̀lẹ̀ gbà. Fáǹsì, èmi tí mo dẹ̀ ti ń kú fún yín látànà nílé ìjù. Adéyẹ náà rí jẹ́ padà fọ́kọ̀ náà ni. Màmá ẹ gbàgbé o, ẹ gbàgbé màmá. Mọ ìròyìn la ṣe bá yín kí ló ṣẹlẹ̀ gan. Ìjọba ló yẹ sọ̀rọ̀ yẹ o. Wọ́n lè ní àwọn lára àwọn ní wàhálà yín ti pọ̀ jù nù lé kí ló ṣẹlẹ̀ ẹ wá gbé ìgbà kí ni kí ló kàn mí. Mo gbálẹ̀ tí màmá mi ò lè gbálẹ̀ mi ò ṣe ọ rí rọ̀. Màmá ẹ dojú èmi èmi fáǹsì mo rí. Yóò ṣe gbàgbé fáǹsì èmi ò máa mú. Àwọn fáǹsì àwọn ti fọ́kọ̀ báyìí o. Ẹ gbálẹ̀ òkèrú Ó wà kàfẹ́ gbálẹ̀ yín lọ. Gbálẹ̀ ìwà jáde ká. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wá ń bọ̀ yẹn o, àlọ́ náà mi náà mi làádé àkínọ́bẹ̀ ìwé ìwà nílé ìmọ̀ o. Àmọ́ ẹ má ṣe pé fáwa o, ẹ má ṣe pé fáwa. Ọ̀gá ni ẹ ti ṣe tán. Wọ́n ń jupá, wọ́n ń jusẹ̀, àbí wọ́n náà wá dúró wá ṣe kí ni ọgbọ́nu lọ́wọ́ kò sí wàhálà ṣọ́rí níwọ̀n oṣù mẹ́fà oúnjẹ ìyá wọn nínú ilé yìí mo sọ bẹ́ẹ̀ fún yín ṣọ́ ti yẹ́ sìn ṣé o ti ròyìn yálà yẹ oníyẹ ìyá wèrè olóyí lórí olótìláàrò rí gbogbo oríkìyàn lèmi láìkì òsín tó burú jù ó lọ náà ni ṣé gbogbo oríkìyàn ya wèrè wọn ti yí lórí yẹn wọn ń ṣọmọlúàbí oríkì ni o ó dẹ̀ bá mi lára mu ó ti bá tí mo sọ fún ẹ ṣọwọ́ ìbò ṣe wà yìí wàá ṣiṣẹ́ bí àgbọ̀n ó wà ní jẹun o ó nígbà tó bá parí gbogbo iṣẹ́ nílẹ̀ látòkè ó yá bàbá yìí ó yá. ẹ wá gbà ẹ̀jẹ̀ ní ẹ̀rẹ̀ ń gbá sẹ́wọ̀n tó ń gbá ẹ̀rẹ̀ tó ń pọ̀ bí etí ewu ẹ̀bí aláwọ̀ sá tó kọ́kọ́ ṣì kọ́ ṣì lọ fáwọn wèrè wá sí ẹ wò ẹ. díẹ̀ ọ̀rọ̀ alájà ti sú mi o wọ́n ti fẹ́ fàyè sú mi kí ló ṣẹlẹ̀ gangan náà kò sí nǹkan kan tí mo mọ̀ ṣe láti ọjọ́ tí mo ti dénú ilé yìí àtọjọ́ tí mo ti rí dùnú alájà gbẹ̀yìn inú ilé ìwọ ni first time tó ti kọ́kọ́ mú mi wá lẹ́yìn ẹ̀ báyìí tí bá gbégbá wá ní mi mọ̀ gbé tí bá gbá òun wá ní mi ò mọ̀ ṣe tí bá gba bíbá ìwà àlá ni kí ló ṣẹ̀ṣọ́ fẹ́ pa mí ni kí ló dé gan-an èyí tó dùn mí jù tó dùn ẹlẹ́dàá mi jù ń lọ́jọ́ táwọn ọ̀rẹ́ mi wálé mo lè rántí pé it was around 7 a.m. láàárọ̀ wọ́n dẹ̀ wá ń gbàgbàgbàgbàgbàgbà ẹ bọ́ta ẹ̀yin olóṣì ọmọ ṣé kí n tún lè ṣe ní ṣé ẹ̀ ń ṣe nígbà tá a máa bọ́ta lásán wọ́n kàn ń gbalẹ̀ wọ́n ha mọ́ ọmọ ẹ̀ lọ́wọ́ ni ìwọ lọ gbá bí ìwọ lọ gbá òun wọ́n bẹ̀rẹ̀ sí embarrass àwọn ọmọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ṣọ́ fẹ́ pa mí ni wọ́n ó ti sú ẹ̀mí o. Babe, mo understand nǹkan tó ń try àti sọ tí bá lè mi náà rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí irọ́ ni mo pa I do vividly see everything ó dẹ̀ ti sú èmi náà but nǹkan tó kọ́ máa ṣẹlẹ̀ ni pé solution ti wà because I'm trying to set out mo ṣe wà yìí nsìn èmi gan mo ti ń process visa US fún wọn. Really? Yeah, tó bá máa fi di summer wọn á lọ bẹ̀ àwọn cousins wa wà bẹ̀ wọn á lọ spend summer time pẹ̀lú wọn so ìgbà yẹn tó bá máa fi lóṣù mẹ́fà ọlọ́run àti dáhà náà lò so ìwọ gan àti settle in dáadáa àwọn gan ní choice than kí wọ́n accept okay. Better o ó dẹ̀ máa pé kó tètè act fast ni o kò sí ò bá tètè act fast wàhálà ni o èmi náà gbádùn o ṣebí wọn náà mọ̀ máa tún wèrè lẹ̀ fàlàjà o tètè bá mi sọ fún ọ kó má rí sí mi o kí ló ṣẹlẹ̀ gangan wọ́n dẹ̀ fẹ́ pààyàn. You are gonna be fine, okay? You're gonna be fine, babe. Jọ̀wọ́. Ènìyàn ó bomi lára já ṣọlọ ẹni lẹ́ni lẹ́yìn àpọ̀pọ̀ ojú kì í fẹ́ ní kò rò ibi o ẹ kú kàyà alájà. báwọn gangan lórí ayé ṣe dágbé adánìkan jẹ́ dánìkan mú adánìkan. bá fún mi jà wọn tó máa gbọ́ bí ewé gébele jọ
èwo ló tún kù tó fẹ́ rònú ẹjọ́ mi o. alájà kò yé mi. àtàwọn òròjọ́ alábòsí náà ń pè bẹ́ẹ̀ wá tún tẹ́yà ẹ̀ tó ṣe ẹ̀ kò yé mi kò lè yí ẹ láíláí torí àgbọ̀ kò yí ẹ ló wà ọgbọ́n tí mo sọ fún ẹ ìwọ ń ro ẹjọ́ mi àbí. bọ́ọ̀bá yìí bá ọlọ́dẹ kúrẹ́ yàwó rẹ̀ gbogbo bí mo ṣe ń ro ẹjọ́ mi fún ọkọ ẹ jọ̀ọ́ṣẹ́ kó nà mí ni àbí kó pa mí. rárá o kò ń ṣàlájà àti ẹlẹ́jà kan nílé kẹta tó. ṣé orí ẹ̀ ò burú gbogbo ẹ̀ ń jẹ wọn tí wọn náà ń pọ́n ẹ lẹ́lẹ́gbẹ́ ọkọ ẹ̀ àwọn yà wọ ẹ̀gá o ti mú gbọ́ rí o ti ṣí èrè rí o èmi náà pé náà àwọn ẹ̀yẹ kó gbé ẹ lọ sáró ni èmi ò mọ̀ yí pé ò tiẹ̀ lé ṣọba ni lẹ́yìn ló máa dókun fẹ́mi àti ẹ̀. ó gbé èwo ló fẹ́ mi méjèèjì. alájà mi ìfẹ́ kọ̀ọ̀kan. kò sí dábì olè lẹ́nu méjèèjì o tó bá jẹ́ tọwọ́ bẹ ó rè é. ẹjọ́ tó lọ ẹ má jẹ́ kí n kúkú kọ́ ní méjèèjì ẹ̀ díẹ̀. tó bá jẹ́ tí gbòmó pagori lápárò dùn gbáà orí ẹ̀ máa fọ́ká ni. so èyí tí wọ́n máa fẹ́ ní méjèèjì òní kan tó rẹ̀ àti ẹ lẹ́yìn ẹnìkan máa dùn kan panu wa. kò sí tó fẹ́. ìṣàánú mi ìfẹ́ kọ̀ọ̀kan. báyẹ̀ wò ìfẹ́ kọ̀ọ̀kan. bí mo ṣe ń wú ẹ̀ lásán inú bí mi ni alájà fọ́gùn mọ́ wọn lórí àbálájà fẹ́ kú lọ́sẹ̀ ìṣá àwọn fọ́gùn mọ́ wọn lórí wàá dúró wá ń gò ó lè fọ́ bíi 20 orí yọ wọn o orí yọ wọn pé mi ò wá sọ́sìpítù ká ní mo rí wọn lásán máa ní káwọn ọmọ ayé kọ́ ṣe kíni kọ́ fọ́ orí wọn dànù kọ́ káwọn náà gba bẹ́ẹ̀dì. Gaga take it easy now after all mo rántí ọjọ́ náà lọ́wọ́ náà ló sọ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. àfihàn ilé ẹ̀kọ́ ẹ̀ ṣálájà wa jẹ́ lecturer ni alájà ó fẹ́ pa é fún mi ni kí ló dé orí yàrá já pé mi ò wá sọ́sìpítù ni o torí ká ní mo rí wọn lásán máa gún wọn bíi 52 bẹ́ẹ̀dì méjì náà máa gbà fún wọn alájà sọ fún wọn pé kí mi àwọn ìgbọ́dọ̀ rí wọn mi ò gbọ́dọ̀ rí wọn. jọ torí ọlọmọ jẹ kó lè tó yẹn o kó dé mọ wá wo inú ló tì mí ò dùn sí nǹkan tálájà ṣe bó ṣe dé báyìí tó rí báyìí ṣe ló ń pàmpà mi ó kàn ń kanra ni bọ́ ó ti jẹ́ kó yé mi pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí is just for the meantime wípé òun máa rẹ́ nígbà alájà ṣe máa padà sí Amẹ́ríkà tó bá dẹ̀ ti lọ mọ́ máa gbégbé àlàáfíà. ọmọ kí ló ṣe ẹ kí ló dé tó wá ń ṣe báyìí Àṣàntì Àbájọkẹ́ ó ti ń dọ̀gàn change ẹ̀ wá kí ló ṣẹlẹ̀ gbogbo ilé tó ń sọ yìí o mi ò understand ẹ ọ̀rẹ́ ìpín sọ French lójú tèmi ni àmọ́ káwọn girls bá dé nǹkan tó bá sọ yẹn lèmi máa gbà tó bá ní ká lọ gún wọn àgún wọn pa tó bá ní ká kẹrùkú wọlé ọgbẹ́ni orí láti máa ṣe báyìí náà. Gaga mo ṣáà pray fún ẹ pé kí Ọlọ́run kó bá mi yọ̀ǹda ọkọ alálùbáríkà bí ó ti ń ọmọ gbójú Ọlọ́run pèsè ọkọ alálùbáríkà fún ẹ wọn náà mọ bí ìfẹ́ ṣe rí ọgbẹ́ni wọn lọ máa ṣe bẹ́ẹ̀ ọkọ bá wà ọkọ àbọ́kọ. ẹ ṣáà máa take it easy ṣe ti gbọ́ mà. ó ń take it easy ọmọ wọn ní sìgá mi. sista mi ìwà kọ́ lè ń wú yìí o ẹ jẹ́ ká bá yín sòótọ́ ọ̀rọ̀ ẹ wò tó máa ń bá yín sọ tẹ́ ẹ bá gbọ́ èmi máa bá yín sòótọ́ ọ̀rọ̀ ṣé wà lẹ́wù yẹn àmì kí ló dé tẹ́ fẹ́ káyé sọ yín lórúkọ tẹ́ ẹ jẹ́ irú bẹ́ẹ̀ fọ́gbọ̀n mọ́mọ́ yẹn lórí tó bá lọ gbàdẹ̀ kú ńkọ́ kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ. ó ṣe gbẹ́mí ẹ̀kọ́ tọkàntàn sẹ́hùn tòtò bá pọ̀ wọ ni nígbà tí ọmọ kan tó lóun ìyàwó ọmọ tèmi tó mú ọ̀bẹ́lẹ̀ tó mú gbòòlẹ̀ tó ní bèbí mú kan òun fẹ́ pàyà láyà òun mo á sọ pé ìyá igbá náà pa ọ̀rọ̀ kì í pàwó mo dẹ̀ á wọ pé òkè tàbí obìnrin kọ́ ọmọ kékeré pa mí láyò máa fòjò sí mo dẹ̀ rà kọ́ lẹ́kọ̀ọ́ ìyẹn èyí wá ń gbé gẹ̀gẹ̀ tẹ̀lé sọ pé kí kò sọ tó bá pé ìyàwó àyà yín ló gún nísìnyí àbí ẹni màámi ẹ má bínú eléyìí náà àní màámi ẹ pẹ̀lẹ́ mo bèrè sẹ́ èmi wá mú èèyàn mo jẹ́ níyà kó lè kú ní tẹ́mi ti gbé gbá ìgòmọ lórí yẹn kò lè kú mo mọ̀ jẹ́ níyà ni pé kọ́kùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn nìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ ìjura wọn lọ. Mami ẹ jọ̀ọ́ ẹ slow down ọ mi yẹn understand mi ìmọ̀ ọkọ tó ń ṣẹlẹ̀ mọ́ nígbà tí mo wà ní Yankee ẹ̀yin náà lè sọ pé I need to come home kí wá settle down mo tún wá dé tọ́ǹsì mo ti mú series of obìnrin wá tẹ́ ẹ̀ accept wọn mo tún wá mílì wá ẹni tí mo fẹ́ ẹ tún ṣe báṣubàṣu ẹ frustrated. atẹ́gùn Amẹ́ríkà yìí ń gbà mí ibi tó máa ń gbà kò dára ó ti fẹ́ sí ọmọ yìí ní ọpọlọ. jọ́nà ìwé ìyàtọ̀ tó máa lọ sí Amẹ́ríkà ni Amẹ́ríkà káyé ẹ̀ bá lè má bàjẹ́ àṣẹ ní kò wálé wá mú ìyàwó kí tí ẹ̀ bá lè má ta. Sister mi is old enough to decide for himself. Ẹ lè máa ṣe báyìí lọ. Ẹ dẹ̀ filẹ̀ kí ló dé?
kí ló dé ẹ máa ní sùúrù o. kò ṣí ọmọdé mọ́ ṣó ti yẹ sí lójú ara ẹ̀ ó ti dàgbà bí ṣé ọkọ mi sẹ́kì kí wọ́n lọ ṣe nìyẹn tó fi lọ bọ́ sọ́wọ́ tó lọ gbé ẹja yangan nígbà tá à ń sọ fún ẹ lọ́nà the guy is beautiful mo fine mo dúró déédéé mi ìṣọwọ́ kékeré mo ti dàgbà tán orí tó lọ gbé wa lọ gbé Ọbàtálá ó ti ẹ̀yìn wádìí kọ́tọ̀kọ́tọ̀ sí ẹgbá ṣé ìyẹn lóníkẹ́lẹ́ náà máa rìn lójú ẹ̀mí mi kọ́ ṣé ọmọ ń tó bá ṣẹlẹ̀ wà láì wọ́n tẹ̀ sọ ìyẹn tí mi ló ń bọ̀ sí tí bá fẹ́lẹ̀ máa ṣe. ó wà lára ẹ̀. ó bá yín sọ tó bá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ máa tọ̀. kí ló ṣe ọba nìkan lè bọ́ sílẹ̀ náà ẹ bọ́ fún gàràgàrà kí ló ṣe ṣé mi ló ká ṣọ̀bọ̀lẹ̀ fún mi ọjà ìbọ̀lẹ̀ fún mi o ọjà kọ́ mi yìí máa wọ́n kí á tù mí o. egbò ẹyin lẹ mọ̀ tó bá wù yín kẹ́ gbọ́. ẹ bá wà nínú ọ̀tọ̀ ọ̀rọ̀ sọ́kọ̀ kúndò. àwọn ìyá rẹ kò ṣe mọ́ ọ̀rẹ́ tí bí níwọ̀n lé yìí ìtumọ̀ nínú ilé ìnáwó mi tí mo fi ra tẹlifíṣàn mi mo pa nǹkan ni ìdí ọ̀tẹ̀ wá pòṣé lọ́pòṣé máa ń yá ẹ lé. no alájà mo fún yín nìyẹn ni o tẹ bá tún sọ mi tẹ bá tún dárúkọ ìyá mi wàhálà lẹ wa mo pẹ́ yín tó nà o. ẹni wọn máa ń jẹ́ máa bá mi ṣọ̀rọ̀ ogun ẹjọ́ tó yọ lẹ́nu ìfẹ́ wà lá o. mo ti mọ̀ ìgbà mo ti wà bí gẹ́ntúlẹ́dí ni mo ti mọ̀ pé lórí burúkú nìyẹn gbogbo ìjọba bá ti ṣe nú ẹnu ẹbí ológbò yẹn àti kẹ́wọ́n jẹlẹ̀ ń wá ọ̀dẹ̀ lè rí kọ̀kọ́ kó nílé yìí o sórí ilé yìí ọlọ́run lọ́lọ́run fi kọ̀ fún mi ọmọ mi dẹ̀ ló máa jogún ẹ̀ kò ń ṣe ìwọ ṣọlá tí bá ní ẹnu léyìí tí bá ní ọ̀kàbàkàbà tó ọ̀bà sá lẹ́yìn rẹ̀ ikú ni. ẹ wo elékèmí sọ ọkọ fún yín ṣé rí ìyá tèmi ni ìyá lálùbáríkà ni ìyá olórí ire ni ìyá mi ò ṣe bí àjẹbẹ́ yìí ṣe máa ṣe tẹ́ wọ́n máa yanjú òṣì káàkiri. yẹ ẹ làjẹ́ ńlẹ̀ tí ìyá àti ẹ bá jẹ́ ìyá lálùbáríkà olórí burúkú ààrẹ kí ló ń tí ìyá ògbérú tẹ́mi gbé kalẹ̀ yìí kó gbé kalẹ̀. alájà ṣe ipẹ ti tẹ báyìí ẹ̀yin gángan là jẹ ẹ̀yin gángan là gbàyà èmi tí ẹ mú mọ tí mo bá yín rojọ́. ìtumọ̀ ọlọ́dà kí ló ṣẹlẹ̀ náà mo ti pa yín tó náà ṣé ìyá wèrè ni. tó wàá fún mi lẹ́kọ́. ó ti ti yín tó kí ló ṣẹlẹ̀ kọ́kọ́lọ́ kí ló ṣẹlẹ̀ kọ́kọ́lọ́ ṣé ìyá wèrè ni. mo ti ti ju yín mo ti tó máa pa ẹ̀ lọ́wọ́. ọlọ́run tó rìn jẹ́jẹ́ alájà ẹ rọjú lẹ́ẹ̀kan báyìí kí n pa yín tó pé mo ti mọ̀ pé tẹ́ ẹ̀ bá kú mi ò ní fi ọmọ yín tẹ́ ẹ̀ bá dẹ̀ wà láàyè òkú yín lọmọ yín máa bá ó dẹ̀ ti ya wèrè ṣé ìwọ ojú mi ni tó mo lọ sọ wípé mi Àjọkẹ́ Àṣàntí ni mí ọba àlùkò ni mí mo ṣe wà ìwèrè wà lórí mi gangan. mo sọ pé ìtẹ́ bá ti ń dákọ́ bá ìwèrè ní wèrè dé o ẹ rọjú kẹ́ kú o tọ́mọ yín bá dé kó gbọ́kù yín lẹ̀ ó dẹ̀ ti ya wèrè. àbúrò ìbúrúkú ni wọ́n máa ń yọ ọmọ ọgbọ̀n fún ẹ lórí mo ní kó lẹ́yìn mi. bọ́lọ́ ní dàgbà. mọ́mí ẹ pẹ̀lẹ́ mọ́ ọlọ́run fún yín lálàáfíà ẹ má wọ ibẹ̀ ìsùn ara yín máa wà òkè uncle Rotimi ẹ wò ẹ fi mọ́mí lọ́kàn balẹ̀ ẹ jẹ́ kí wọ́n sinmi dáadáa ẹ má fún wọn wàhálà kankan wọn ò ní ìdíwọ́ làbọ̀ ṣe wáyé o. Thank you very much ẹ bá mi explain fún dókítà pé màá lọ. ok kẹ́yìn náà má dẹ́ gbàgbé pé ẹ má fún mọ́mí wàhálà. ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ sísá mi. mọ́mí Rotimi kàtẹ́ ẹ̀kọ́ dúpẹ́ fọlọ́n pé ara ti ń balẹ̀. ṣé ọgbọ́n nǹkan tó máa ń sọ fún ẹ nìyẹn èmi ariwo ọ̀la wàhálà ọmọ kò tí ń dàgbà wa ti ń dé oṣọmọdé mọ́ wá wò irú wàhálà tí wàá ti ìyàwó mi ń fà yẹn ká wá ṣe pé ó fà wàhálà níbi ó sì bẹ́ẹ̀ olódì ẹ wá kú ṣé ọmọ yóò ní ṣayé wọn. ìwọ náà wo àìsàn tí wàhálà yẹn bá dá sí ẹ lá látàgbà pé òkè máa ń gbọ́nà mo dé lérò pé nínú ìṣòtí wọn náà wà yìí wà á ti kẹ́kọ̀ọ́ tàbí méjì nínú àìsàn tó ṣẹlẹ̀. ọ̀rọ̀ ọmọ ni mo ṣe kò sábì àmọ́ tí ò ní gbàdúrà pé kò ń jẹun ọmọ kì í ṣe ọmọ ìṣojú ẹ̀mí o pàápàá jùlọ òbí tó jẹ́ pé ẹyọ kan ṣoṣo yìí náà ló fẹ̀yìntì àwọn ọmọ tẹ̀dẹ̀ ń wò láyé ìsìn tó máa fẹ́ fọ́kọ gbogbo ọ̀ràn bí ìyọkọ ṣe máa parẹ́ tó máa ṣẹ̀mí ẹ̀ ló fún ló wọn máa wá
wọ́n ní ó pé àwọn káwọn má ní iye ọkọ káwọn lè dá máa tọ́jú ọkọ àwọn. Ìbílẹ̀ ni mi fẹ́ kó ṣẹlẹ̀ kó balẹ̀ má sọ ọmọ mi dí rádaràda ló jẹ́ kémi náà ṣe máa wojú pé eléyìí ló dáa eléyìí ò dáa àmọ́ ohun gbogbo yọ lọ́hùn. Mọ́mì Rótìmí orí yẹn sọ àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní tá bá sọ pé bí ejò ṣe gùn tó la ṣe máa dáná ẹ̀ ó ṣe yẹ ká sun kan míì mọ́ lórí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí pàápàá jùlọ ó ní tàn bí lè ṣe wàhálà dé lórí wọn lórí pé kí ni irú ọmọ Rótìmí ó ti dàgbà ó ti tójú bọ́ àmọ́ gbogbo àlà ń gbàdúrà pé kọ́lọ́ jẹ́ ká jèrè ọmọ tí mo dàrú pé ó máa jèrè ẹ̀ gbàdá. Wọ́n bá síbí kó wá bẹ̀ yọ ọkọ ẹ̀. Yàrá tí mi àti kí n tún sọ ọ̀rọ̀ díẹ̀ náà kí n tó lọ wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní ìyàwó ọmọ ẹni náà ni kò sí gbogbo fẹ́ tí wọ́n sí gbogbo tó ṣe pátápátá sẹ́yìn ìfẹ́ kó gbé sọ́kàn kó tó máa rò mọ́ máa fẹ́ kó fà wọ́n mọ́ra tó ti gbọ́ ìrẹ́pọ̀ yẹn á tún lè padà sí bó ṣe wà tẹ́lẹ̀ pẹ̀lẹ́. súnmọ́ lọ pé dáadáa. ló yẹ ká gbé àwọn olùmọ̀tẹ́ ìwọ̀n ara rẹ̀ ló mọ̀ ẹbọ ìkọjá ààyè kì í ṣe rúbọ̀rọ̀ kò sóhun tó fi ní lọ́kàn balẹ̀ bímọ wọn ẹni ìkọjá ààyè ṣẹ́gbọ́ kò mọ olówó kò mọ ọmọdé kò má gbà kò dẹ̀ mọ